Ẹ̀yin èèyàn wa, àkóbá àdábá Ọlọ́run má jẹ́ á rí o. Ìròyìn nípa bàbá Ìjẹ̀ṣà òun la mú wá fún yín lénìí. Ẹ ṣáà ti mọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà ó ṣì wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ níbi tí aṣọ péńpé roko ọba. Àkóbá àdábá Ọlọ́run má jẹ́ á rí lẹ́ẹ̀kan sí o. Ọ̀rọ̀ tá ò mọ́wọ́ tá ò mẹsẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kí ó sìn wá dé bèbè ẹ̀wọ̀n o. Ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà báyìí ní ọgbà ẹ̀wọ̀n? Kí ló tún ṣẹlẹ̀ sí arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí? Ẹ̀yin èèyàn wa, ẹ gbìyànjú láti máa gbàdúrà fún àwọn èèyàn wa torí wípé àkóbá àdábá ó ń lọ sókè sódò ní ojoojúmọ́ ayé. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní ìdí ọ̀rọ̀ náà, bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́lọ́wọ́, a ó máa fún yín ní gbogbo ẹ̀ níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé bàbá Ìjẹ̀ṣà ó ń ṣe àìsàn lọ́wọ́lọ́wọ́. Àìsàn yìí wọ́n ní ó di fẹ́ gbẹ̀mí bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ní àìsàn yìí pé ó ti fẹ́ dẹ̀mí bàbá Ìjẹ̀ṣà légbodò ní ọgbà ẹ̀wọ̀n tí ó wà o. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ bàbá Ìjẹ̀ṣà ó máa kú ní báyìí? Ṣé bàbá Ìjẹ̀ṣà ṣé ó máa dọ̀run ní báyìí? Ẹ̀yin èèyàn wa, ẹ gbìyànjú láti máa gbàdúrà fún bàbá Ìjẹ̀ṣà wípé kí Ọlọ́run kó lè fún ní àlàáfíà torí wípé kò dà kí ẹni òótọ́, ẹni tó sòótọ́ kó kú sípò ìkà, kò dá o. Ẹ̀yin èèyàn wa, kò ní rí jù báyìí lọ. Ire ní gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rè ó dìgbà.